Ọlọ́run tó bá yẹ pé mi Ọlọ́run ọba tí mo bá fẹ́ ìbá ní káwọn èèyàn kí wọ́n ṣọ̀kan àmọ́ kò wù mí. àyíwá wu Ọlọ́run ọba tí ó wù ní tó ń sì fẹ́ sọ pé kí wọ́n ṣọ̀kan ní òun lọ́dá wà lálẹ́ wàhálà wá dé láàrin Nuhu àtijọ́ rẹ̀. Nuhu padà wá parí ọ̀rọ̀ síbi pé wọ́n ti kọ́ kí náà wọ Ọlọ́run kúrò gbẹjọ́ ìfọlọ́ Ọlọ́run kí ló fẹ́. ó ní nǹkan tó ń fẹ́ ni pé kí Ọlọ́run bọ́ pamọ́ rẹ̀. pẹ̀lú èrò ànábì Nuhu jọ́nà yìí pé kọ́mọ̀sẹ̀kùn kankan ní orí ilẹ̀ mọ́ tí wọ́n bá ti ṣe Islam Ọlọ́run lọ́dọ̀ á pamọ́ rẹ̀ Ọlọ́run pamọ́ rẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì wa sọ fún ìyàwó Aisha ànábì apọ́lọ́hún bẹ́ẹ̀ bá pé ìtinú béèrè ni ibi tí kẹ́ Ọlọ́run dé torí ẹ adìyàmà kan lọ́lọ́run ọba fi sàánú àwọn àjọ ló nígbà tí Ọlọ́run tó pàṣẹ fójò fomi Ọlọ́run gbogbo omi tí mo tọ̀ sí sánmà máa sọ̀kalẹ̀ gbogbo omi tí ń bẹ nínú rẹ̀ máa jáde wọ́n wá pàdé ara wọn omi bínú gbogbo olúwa ń pò yìí lẹ́ẹ̀kan náà abiyamọ yìí ọmọ ẹ̀ àánú ọmọ wa ṣe ọkọ̀kọ̀ sá sórí òkè kínní omi dọ́dọ̀ ẹ̀ ọ sá sórí òkè ẹlẹ́ẹ̀kejì omi dọ́dọ̀ rẹ̀ ọ sá sórí òkè ẹlẹ́ẹ̀kẹta nígbà omi dọ́dọ̀ rẹ̀ tí ojú ẹ̀sẹ̀ máa ọba sọmọ ní omi. Ànábì ní ibi àánú sí Ọlọ́run dé ń jọ náà tí ìkí Ọlọ́run sì gbà ètò tó bá já sí yí pé kìí ṣàdúrà tí Nuhu ṣe ni torí abẹ́ àmọ́ Ọlọ́run sì la gbogbo wọn bẹ́tọ́ la pé Nuhu ti tọrọ ẹ̀ka tó fi wá mọ bí àánú ànábì ṣe rí yàtọ̀ títí Nuhu sallallahu alaihi wasallam ńgbà Nuhu rojọ́ fọlọ́run Ọlọ́run ní kí n tó kù. tasar alal ardi minal kabirina dayyara innaka intasarihum yudillu ibadaka wala yalidu illa fajira kafara. nígbà tí ọmọ fọlọ́run tọrọ wá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wa ní tó fẹ́ kó 40 ọdún ní ànábì Nuhu fi kan ọkọ̀ lọ́lọ́run máa fi kan mọ́tò tó kọ́ àwọn tó gbàgbọ́ tó gbọ́ ọgbọ́ sí 40 ọdún tó fi kan ọkọ̀ ọ̀hún làwọn àfáà wá wò yí pé bí Nuhu ṣe mọ ìṣesí Ọlọ́run tó wípé bí ṣe yára bírun náà ni kì í pẹ́ tínú ẹ̀ fi rọ̀ tá ọba tẹ́ bá ti ní dákun yóò sì dákun. Wọn náà Ọlọ́run fẹ́ pa àwọn àjọ kan rẹ́njọ́ kan wọ́n ṣe Ọlọ́run lójú àmì Ọlọ́run wá sọ màláíkà yìí pé ẹ lọ yí wọn po ẹ dà wọn báyìí ẹ gbé ilẹ̀ ẹ wọ màláíkà kan bọ́ sẹ́gbẹ́ ọ̀tọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ òsì wájú lẹ́yìn ẹ wá yí ilẹ̀ kó báyìí kẹ́ ẹ dojú wọn dé. tó láyé àsúná náà má amára ń wá ẹ̀fọ́ láti máa màláíkà sí wọ́n débi wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti gbé ilẹ̀ báyìí wọ́n gbé mi kí wọ́n yí wọn po abiyama kan ṣẹ̀ṣẹ̀ wá bímọ ọwọ́ ebi tí máa ń pálá bíamọ gbogbo ẹni bá ta bíamọ láyé ọ̀hún bá ti bọ́lẹ̀ báyìí yóò fẹ́ lè jẹ èèyàn ara rẹ̀ ọmọ wa sososo ebi wa ń pa ọwọ́ àtẹ ọmọ lẹ̀ ọmọ yẹn wá ń ké ni wọn sọ fún ọ kó sáṣe sùúrù ṣe sùúrù ọmọ gbọ́ yóò náà wá nǹkan jẹ ọmọ ìkara oníkílódé bí ẹ bá lọ́nà kó ṣe sùúrù yìí ṣe sùúrù abẹ́rẹ́ tà sí ìwọ ọmọ yìí Ọlọ́run ni ẹ wá yìí màláíkà ṣe ẹ má yí wọn kó mọ́ ọ sẹ́gbọ́n tó wí ó ní bí ẹ bá ní ká ṣe sùúrù àá ṣe sùúrù ni ẹ sọ wọn kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allah. Ànábì Nuhu àwọn afáà ni wọ́n mà ṣe sí wọn Ọlọ́run 40 ọdún ẹ̀mí rẹ̀ ò sì rọ̀ ẹ̀mí inú wọ̀rọ̀ 40 ọdún tí o fi kàmátò tí o fi sọ bọ́lọ̀ wọn ṣáà yí wọn padà ó ní dojú wọn dé èyí tá a rí wọn àdé padà sẹ́yìn mọ́ dá ojú wọn dé yẹnyẹn. wasna'il fulka bi ayunina wa wayina wala tugatibuni fil ladina zalamu innahum mughraqun. Ọlọ́run ní dojú wọn dé ọwọ́ dojú wọn dé
Nuhu bẹ lọ bẹ làwọn àfa wa ní ibẹ̀ tí Ọlọ́run ọba tó ọbẹ Nuhu yìí tó sì ní kọ́lọ́run dojú wọn dé tọ́lọ́run ọba dojú wọn dé torí pé wọ́n sì ọ́ táàrí lọ́dọ̀ rẹ̀ àti rí lọ́dọ̀ Sọ́líhù táwọn àjọ rẹ̀ ṣẹ̀ tá ànábì Nuhu pa wọn rẹ̀ ànábì Sọ́líhù pa wọn àjọ rẹ̀ náà rẹ̀. wọ́n béèrè ìyà inú ìjọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ akásìkò tá ànábì dé wọ́n wá béèrè ìyà àwọn àjọ rẹ̀ dèdè béèrè ìyà lọ́dọ̀ ànábì ní pé tó bá já sí tọ́lọ̀ lọ́rùn sẹ́lò tọ́. wa idh qalu Allahumma in kana hadha huwa al-haqqu min indika famutiri alayna hijaratan minas samai. ẹ̀kọ́ tó ọba ni wọ́n rán sẹ́lò tọ́ rẹ̀ Muhammad wọ́n sàlẹ̀ jẹ́ ànábì wọ́n ní sọ fọ́lọ́hún hamtiri alayna hijaratan minas samai. fọ́lọ́hún ọ̀rọ̀ òkú láti nu náà jẹ́ ànámọ̀ kọ́rọ̀ lẹ́wọ̀n ló láti sánmà ní ìsìn máa bẹ̀ tó apọ́lọ̀ lọ́rùn sẹ́lò tọ́. awitina bi azabin alim. wá àti tó ń ṣe fọ́lọ́hún mú yàwá yìí ti pọ̀ jù ìyọ̀hún gan ti pẹ́ ju kó mu dé nìsín. wa ma kana Allahu liyu'azibahum wa anta fihim. wa ma kana Allahu mu'azibahum wa hum yastaghfirun. Ànábì ni wọn rán mi pé kí n wá kíyà báwo ló ti rọrùn kọ́lọ́wọ́ jẹ yíyà tí ń bẹ láàrin báwo ló ti rọrùn kí n tún kó ń bẹ́ẹ̀ yẹsẹ̀ fìrún kẹ́ẹ̀tún fi mí sáà dọ́ lọ́hùn kọ́lọ́wọ́ tó wá ní wo tún jẹ yíyà báwo ló ti fẹ́ rọrùn kò ní jẹ yín wọ́n béèrè àwọn tọ̀wọ́ béèrè àwọn ànábì Ọlọ́run àwọn ànábì wọn ni wọ́n béèrè rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún wọn o Nuhu ló béèrè fáwọn àjọ rẹ̀ Musa ló béèrè fáwọn àjọ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kọ̀ọ̀kan Sọ́líhù ló béèrè fáwọn àjọ rẹ̀ àwọn tìjọ anẹ́mọ́mọ́dé ìdí béèrè ni pé àwọn nídìí ìyà rama nẹ́bì ìkẹta nẹ́bì ní tọ́lọ̀ ní inú kẹ́ẹ̀mí tí mo ṣe. Fabima rahmatin minallahi linta lahum. ọlọ́run kẹ́ẹ̀mí tí mo ṣe linta lahum ni mo ní kí wà náà kọ ọ̀rọ̀ fún wọn. Walau kunta fassan ghalizal qalbi lanfaddu min hawlika. ọlọ́run tó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ jọ́dọ̀ kàn lé ní lanfaddu min hawlika wọn bá sùn kálẹ̀ gbé rẹ̀ asọ́kàn àtàwọn yòókù lé ní ọkàn Nuhu lé lógójì ọdún lẹ́mí ló fi rọ̀ ọkàn anabi Ibrahim anabi Musa lé sífìrì ọ̀nà lóye kò kífè dáhùn pé sẹ́ má jẹ́ wọn gbàgbọ́ tí yà ó fi dé ọ̀nà tí màdé ọgbà wọn ọkàn wọn lọ́nà. Ṣùdí alákùlùbìhìm. bẹ́ẹ̀ ni tó bá ń wo kọ̀ọ̀kan nínú àmẹ́bí Ọlọ́run àwọn àjọ anabi wá dídí béèrè yà anabi lẹ́nu ìwọ̀n ni wá pínyà ibi tí rámà anabi wá dé ìwà mú ẹ̀sánpù mi mẹ́ta wá àbí mẹ́rin àkọ́kọ́ ibi tí anabi ní kẹ́dé wọn nà anabi kírun jọ kan sallallahu alaihi wasallam arábìnrin kan wá pọn ma nínú àwọn jama ọjọ́ yẹn anabi bá kírun àdàmà anabi bá ti kírun anabi rọ́ọ̀sì torásì Ọlọ́run tó fún ni pé wàrọ̀ tilẹ̀ kura Ana tartila. ama kára fi tẹ̀lé ra wọn ni tí o fi sọ kalẹ̀ o irun anabi máa ń falẹ̀ àwọn sábà wa rí ká anabi kan sá ń rọ́ọ̀sì wọn ni ń rọ́ọ̀sì ayé àní kí ló dé gbà wá yóò ní sọ kalẹ̀ bọ́ lé irun ó ti kírun tán wọn á bi léèrè pé ṣé tí wọn yí ya ó ní bóun ṣe ń kírun lòun ń gbọ́ wọn ọmọ tí ń sunkún bóun bá ti wá ń pẹ́ tó lórí irun bẹ́ẹ̀ ni nira ọmọ wọn pẹ́ ti pọ̀ ń wò tètè parí irun kí ọmọ òun fi lè lọ dá lóhùn kọ́ lọ tọ́jú ẹ̀ kọ́ sàánú ẹ̀. Rama nabi. Nabi rahmati. ẹlẹ́ẹ̀kejì ọ̀tá nabi tọ́jú ọ̀tá nabi dùn òun ni Abdullahi kí ni wọ́n fi Abdullahi ibn Salul ibn Ubay ibn Salul manafiki gidi nínú ìjọ anabi ni àmọ́ manafiki ayé àti tọ̀run ni kò fẹ́ na nabi yóò máa gbẹ́nà fún ni gbẹ́nà fún àtàtọ́ jáde pé anabi ṣe fútúbà ńjọ kan wà nínú mẹ́mbà àdìbáyé Abdullahi ibn Salul wá dúró tà anabi lẹ́gbẹ̀ẹ́ Umaru sì lọ fà pé kò mẹ wọn á ní kí ló dé ó lọ ta nabi ni manafiki ni ọkàn tó ta nabi ni suratu manafiki na torí ẹ
gbogbo ẹjọ́ tọ́lọ̀ ń rò Suratul Munafiqin tora Abdullahi gbọ́dọ̀ báyìí bùrù sàlù lọ́lọ́run fi sọ mọ̀nàkìkì yẹn wá pọ̀ dípò pé Umaru wa tọrọ ìdádọ́dà náà ó ní yóò ẹni lẹ́kùn ni yóò kó àwọn èèyàn jẹ́kun ọ̀pá ó kó dànù wọn Ànábì ní fi rẹ̀ síbẹ̀síbẹ̀ kò dáwọ́ àyíwá dáwọ́ àwọn ìtúbà lọ títí ọmọ rẹ̀ ń wá wà pẹ̀lú Ànábì òun ṣe Islam pẹ̀lú Ànábì ọgbà fún Ànábì ara wa ní ọmọ wọn ní Ànábì òun fẹ́ tọrọ ìdálọ́dọ̀ rẹ̀ Ànábì ní kí ni ìrọ̀dá náà ó ní ibi tí bàbá yìí ń bá a lọ yóò ba Islam jẹ́ onídàbí ọ̀dà òun ọ̀wá ní fẹ́ kọjá sí fún àwọn sàádé pa tọ́ka bá pa náà sàádé òun gbọ́dọ̀ kọ̀wọ́ sí fún bàbá wọn ẹni bá pa òun ọ̀pá ẹni tó bá wá pa tó ń pa òun pa mùsùlùmí jẹ́ òun ọ̀fẹ́ kan pa bàbá yìí tó jẹ́ kèfèrí káwọn pé kèfèrí lòun pa Ànábì ní ṣe dára wa ni ọ gbọ́dọ̀ pa àádọ́lọ́ òun náà ní kò yí padà eri kèfèrí yìí ní Abdullahi Al-Ubay ibn Salul ọwọ́ àánú bàbá sọmọ wa tọrọ dànù pé dákun wa bá mi kí mu sí i la Ànábì bá sì pé agbádá tàbíkíbà gbogbo àwọn sábà bá níbo lọ ń lọ ó dá kí wọn láyé àníbọlọ Ànábì láàkì wọn wá gbé Abdullahi ibn Salul wọn gbé kalẹ̀ Ànábì wa kírun sí i la tán Ànábì wa ṣàdúrà fún Ànábì wa yọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ Ànábì wa ni wọ́n fi wé ní pé kọ́ máa jẹ́ ráàmà fún kọ́ máa jẹ́ àforíjì fún gbogbo àwọn sàábà wa ní láyé Ànábì ní bó wọ́n ṣẹ̀ṣẹ̀ nù wọ́n nítorí kí ni Umaru wa máa Ànábì létí pé tí wọ́n fẹ́ máa yà mí wá ní sọ ọ̀fẹ́ ṣe nǹkan mí lẹ́yìn tọ́lọ́wọ́n ọba ṣe ní ṣe bá ọgbọ́ tọ́lọ́wọ́n ọba sọ yí pé. wala tusalli ala. èyí wù dé jà wá bùrù o. fa in raja'aka Allahu ila ta'ifatin minhum fasta'zanuka lil khuruji faqul lan takhruju ma'i abadan wala tuqatilu ma'i aduwwan innakum raditum bil qudi awwala marratin. Surat Azabi láyà náà wà áyà tí wọ́n fẹ́ lò wà ń bẹ̀ bíi 24 nínú Suratul Ahzab áyà wò lànàbí ń rí fáàsì jẹ gbàtí Umaru ní má kí wò kí lànàbí wá wí. minal mu'minina rijalun sadaqu ma adullahi alayhi wa minhum man qada nahbahu wa minhum man yantazir wa ma badalu tabdila liyajziya Allahu as-sadiqina bisidqihim wa yu'adhib al-munafiqina in sha'a wa yu'adhib al-munafiqina in sha'a wa yatub alayhim. gbogbo tá Nábì ṣe táwọn sàábé fà Nábì padà nípa ọ̀gbọ́rọ̀ ṣe àmọ́ ṣe kú gèfèrí ni kọ̀bẹ̀rù Ọlọ́run ọgbẹ̀rẹ̀ Ànábì lẹ́sẹ̀ Ànábì níbẹ̀ bá sọ bá àwọn àyà yìí bo ni wọ́n fẹ́. liyajzi Allahu as-sadiqina bisidqihim. Ọlọ́run kò sẹ́sọ̀ orí kí lè saru ilé sanbi Umaru ni Abubakar ni Usmanu Ali tẹjọ́ lóòótọ́. wa yu'adhib al-munafiqina in sha'a wa yatub alayhim. yu'adhib al-munafiqina kí lè jẹ́ munafiqiya in sha'a àkókò wọn jẹ. in sha'a aw yatub alayhim. in sha'a tí mo bá fẹ́ kò gbó wọn jẹ kọ̀ọ̀kan fún àmì aw yatub alayhim àbí tẹ̀ mójú kò ń bẹ̀ fún. inna Allaha kana ghafuran rahima. Ànábì lè wò lẹ́mọ̀ tọ́lọ̀ ń fẹ́ ṣe.
anabi sípẹ̀ bá anabi tí wàá sípẹ̀ tán ọlọ́mọdé abẹ́ ìwà gbẹ bágò ní látòní lọ́wọ́ amúgbẹ̀ wàá bù wá pé wà lá. wàlá tusalli ala ahadin minhum mata abadan. wàlá taqum ala qabrihi innahu kafaru billahi wa rasulihi wa matu wa hum fasiqun. Tusalli ala ahadin minhum. Látòní lọ ọ gbọ́dọ̀ kírun ala ahadin minhum sẹ́ni kankan. Ẹni tó bá kún gèfèrí ọ gbọ́dọ̀ kírun sí lamá látòní lọ. Wala taqumu ala qabrihi. Mo ti gbọ́dọ̀ dé sàárẹ̀ rẹ̀ lọ sí tẹ̀mọ́. Innahu kafaru billahi wa rasulihi. Wọ́n ṣe gèfèrí sọ́lọ̀ wọ́n ṣe gèfèrí tí wò ó jíṣẹ́. Wa matu wa hum kafirun. Ní wọ́n fíjọ́ kan ronú pìwàdà wọ́n kú lérí ìmọ̀dí náà ni lànàbí tó wà ní tó tó àmọ́ sì fẹ́ Abdullahi Ubayy Salul ìdírama nàbí débi. Nabi yorama. Inú rama rẹ̀ Abu Talib wọ́n kọ ẹ̀ ní kò sí Ìsìlámù tó fi kú. Abu Talib wà fẹ́ ọwọ́ akú ara ó ṣe dáadáa sáà níbi àmọ́kọ̀gbà Ìsìlámù. Anabi okun lé ní gèfé ọwọ́ àwọn náà ó ní kò sí ntọ́jọ́ ọwọ́ abẹ́rẹ́ sí ṣe istighfaru astaghfirullah 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 ìwọ̀n ṣe astaghfirullah ò ní wọ́n ṣe ó lóun ò ní yé ṣe o wọ́n ní má ṣe ní ó lóun ò ní yé ṣe títí àfitẹ́bá sì wù lọ́wọ́ òun ní Umaru wa rán létí ọ̀rọ̀ lọ yí pé astaghfir lahum أو لا تستغفر لهم وإن تكبر لهم 70 مرة فلن يكبر الله لهم. Umaru wa sọ fún anabi kó ọgbọ́n tọ́nà omi ni ipe tẹ́ ẹ bá ṣe istighfaru fún wa. أو لا تستغفر لهم. abẹ́ ẹ̀ tiẹ̀ ṣe fún wa. وإن تستغفر لهم 70 مرة فلن يقبل منهم. ẹ bá wa tún wá ṣe ẹ̀sùn kà kẹ́ wá ṣe sẹ́bìtì fún wa lánàá Ọlọ́run ò ní forí yìí wọ́n láéláé anabi ní òun gbọ́. ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. anabi láti kí fún wa ni 70 marata lọ́lọ́run wí wọ́ọ̀dọ́ bù ẹ̀ ipò 70 lórí tóun bá ṣe lòun ò ní forí jì bóun bá dọ́bù 70 òun bọ̀ náà léje Ọlọ́run ó mojú kò ń bẹ́ẹ̀. anabi ọ̀dáwọ̀ ẹ̀ sì ti fárù yẹn torí rámà torí ìkẹwù ní pé ọwọ́ akúkẹ́fẹ̀ẹ́ kọ́ àwọn náà ò ní wọ náà àgbàtọ́rọ̀ wá dá ṣe máa ń kánà. Akana Allahu. Wala makana linnabi. Orí mbẹ. Makana linnabi. An yastaghfira lahum walau kana sunu qurba. Ọlọ́ni kò tó fà nábì kó ṣe istighfaru fẹ́ni kankan kódà bó bá jẹ pé fámìlì rẹ̀ tó bá súnmọ́ ni torí àbí tọ́lì yìí ni. Àmọ́ bí rámà nábì dé bí wọ́n ṣe ń sin lọ́wọ́ istighfaru tó ànábì ọ̀já wọ ànábì ló wọ́n ṣe istighfaru ìkẹ́ ló gbé ànábì tó fi ṣe fún Abu Talib. Bàbá kò lọ́dọ̀ Abu Talib wọ́n dà ní Muhammad sallallahu alayhi wa sallam. Inú àwọn sàhábà nínú kíso wọ́n ní wọ́n jòkó jọ kan ọ̀kan náà àwọn sàhábà yìí ọ̀rọ̀ tí wàá da òun pẹ̀lú gèfèrí kan pọ̀ tẹ́lẹ̀ gèfèrí lòun wá ní wọn pé jòkó lẹ́nu wá bà á àwọn alágbára yìí ni ọba ní la ilaha illallah bó ṣe tẹ orí ẹnu assalamu alaikum la ilaha illallah ọba ọyọ lọlẹ ọba béèrè wọn adọdọ ànábì wọn bá sọ fún anabi anabi lọ béèrè ní ọdún kí ló dé ó ní mọ anabi kì ní olùgbà tó ju ẹrù lọ́ba kò sí ìsìlámù lẹ́mìí rẹ̀ anabi ní ha ọlọ́run ní forí jọ. ìwọ̀n dààmú bí ká anabi yọ̀rọ̀ ń padà anabi ọlọ́run ní forí jọ. ń bọ̀ ọlọ́run ó ṣe ọ̀sẹ̀ wùdùwù náà kú. ọwọ́ akú wọn wá fẹ́ sí ní abá tí wàá gbẹ́ ilẹ̀ báyìí tí wọ́n ti bọ̀ ilé ó sì pọ̀.
tí wọ́n bá tún gbẹ́ bòmí tí wọ́n ti bọ̀ ilé ọ̀pọ̀ nígbà wọn ò rí sí wọn lọ bá nẹ́bí pé ya Rasulullah ìṣe tí báyìí la bára kun yìí anabi ní bẹ́ẹ̀ ni anabi lẹ́ni ó jù lọ lẹ́gbà tí wọ́n ti ẹ̀sẹ̀ gèfè rí ilẹ̀ gbà bèrè tàṣù anabi lẹ́kọ̀ọ́ tọ́lọ̀ ń kọ́ yín ni pé àmọ́ láàbì ni pé àmọ́ ní àánú tí ò ní lọ́lọ́run fi hàn yín ni anabi lẹ́ lọ́rọ́ òkúta jí mọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà láyà wá dé lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbòde ọlọ́run gbogbo àwọn tó bá pàdé yín lọ́nà tí wọ́n bá fi ọ̀dà kí ẹ má sọ pé wọ́n ṣe mùmínì mọ́. ìfẹ́ rama àánú tí àná Muhammad ní sallallahu alaihi wasallam. wala taqulu liman alqa ilaykumus salama lasta mu'mina. ọlọ́run gbogbo àwọn tó bá pàdé yín fọlá kí ẹ gbọ́dọ̀ pé wọ́n ṣe mùmínì. تبتغون رد الحياة الدنيا بين الله مغانم كثيرة. mo fẹ́ ló ń bẹ̀ yẹn pé àánú sárakùnrin ò ní òun náà ti bọ́lẹ̀ nílé ọgbà ànábì òfin forí yìí pé ọ̀ láàánú ànábì aláàánú ni. Nabi yorahama. inú rama ànábì tí ànábì jẹ́ aláàánú wọ́n nígbà tí ànábì wà ní Maka sallallahu alaihi wasallam tó wá lálàá kó n fẹ́ wọ Madina ọ wà sọ́n sàábà tó bí àkàtà sàkàlà rọ̀ṣọ́lá rúyà ìtàkùn bẹ́ẹ̀ wọ́n wá ń bọ̀ wá wọ́n wá dé kí wọ́n tó dé Maka ibẹ̀ ni wọ́n wá dúró sí tí wọ́n ń pè ní sulukili ayatul khalif olefa ibẹ̀ ni wọ́n kó dúró sí lànàbí wa ránṣẹ́ sáwọn Kùráìṣì ipe ẹ̀yin mẹ́wàá ẹ lọ ẹ bá a jọ gbàgbé lọ́wọ́ wọn pé a fẹ́ wọ Maka láti Madina àwọn Kùráìṣì náà wá rán yẹn padà sáà nàbì fún suliwu wípé ẹ lè wọlé kọ̀ǹdíṣà tá a di ọmọ ẹ̀rín ni tó o bá fara mọ́ kọ̀ǹdíṣà alákọ̀ọ́kọ́ tá a máa gbére Muhammad ẹ ní wọlé lọ́dún yìí ọdọọdún tó ń bọ̀ ẹ padà kọ̀ǹdíṣà ẹlẹ́ẹ̀kejì tá a máa gbé ogun òsì fọ́dún mẹ́wàá kọ̀ǹdíṣà ẹlẹ́ẹ̀kẹta tá a máa gbé gbogbo àwọn tí wọ́n bá ti láwọn ògbọ́ ọ̀sẹ̀ mọ́ ti ń já wọn mọ́ àwọn tí wọ́n sáwọn ẹni báyìí tó ló ń wá bọ̀ ọ̀gbọ̀dọ̀ gbá ẹni fẹ́ gba sílámù ọ̀gbọ̀dọ̀ fún àwọn àtàwọn tí wọ́n báyìí táwọn ò ṣe mọ́ jẹ́ wọ́n mọ̀ bọ̀ wálé láàrin tí wọ́n ṣe àgírímẹ́ǹtì lọ́wọ́ tá ànábì yẹn mú wá ẹ jẹ́ kí n tọwọ́ bọ̀ wé lọ́kàn wá dé láti Maka látọ̀dọ̀ àwọn Kùráìṣì tọ́já sí pé ìgbàgbọ́ bẹ́nu ọkẹ́ amẹ́rùbà ọba lóun fẹ́ gba sílámù wọ́n ní àwọn mùsùlùmí bá ní mọ̀ bọ́n dà ṣé bá a ti sàdéhùn anábìdá à ń sọ̀rọ̀ ní eléyìí àti ìsáyìn tó kíwèé sí bẹ́ẹ̀ kèésà agreement láàrin wa òun sì lè wá lẹ́yìn òní ni wọ́n ní rárá wọ́n wá mú eléyìí wọ́n fẹ́ lọ jẹ́ yà lọ́wọ́n sẹ́yìn máa wò mí kí wọ́n dà mí pọ̀ mọ́ wọn anábìdá sá máa wò wọ́n wọ́n á mẹ́lẹ̀ yìí lọ kó láàrin wọn nígbà wọn kó láàrin wọn ní Sayyidina Umar ló bá dìde òun wá gba ẹnu àwọn sàábẹ yòókù sọ̀rọ̀ ó ní wá ya Rasulullah ó ní jẹ́ òun ti gbà sílámù kò síjọ́ tó nù ún bàjẹ́ tó tó nù Ànábì ní kí ló dé ó ní àkọ́kọ́ òun fẹ́ bí ọ láwọn ìbéèrè kan kò sì máa dáhùn sójìṣẹ́ Ọlọ́run ní ọ lóòótọ́ Ànábì ló jíṣẹ́ Ọlọ́run ní sẹ́ẹ̀lì òótọ́ làwọn sì wà àwọn ọ̀tá àwọn wà lórí dọ̀là lórí pátì Ànábì ní bẹ́ẹ̀ ni sebo láwọn ọwọ́ Mẹ́kà ló wí Ànábì ní bẹ́ẹ̀ ni ewo dàbọ̀ máa dóde kọ́lọ́wọ́ dájọ́ kọ́lọ́wọ́ sẹ̀sẹ̀ wá ràn àwọn ṣẹlẹ́rì àwọn ọ̀tá àwọn tí dájọ́ sì ń bẹ lọ́wọ́ àwọn Ànábì ní sùúrù náà lánìí Ànábì wa dá lóhùn pé ya Umar ọ̀nbẹ̀ Ànábì ló jíṣẹ́ Ọlọ́run níbí òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n sì ránṣẹ́ níbí òjíṣẹ́ Ọlọ́run tí èsì ṣe Ọlọ́run ọba níbí mo lẹ́wọ̀ Mẹ́kà mọ́kè ìsọdún ìbò ìpọ́dún ìsọpọ́dún ìfún yẹ́ wọ̀ òru. tadkhulunna al-masjida al-harama insha Allah. wọ́n wá kó ń bẹ́ẹ̀ Ànábì ní gbogbo tí wọ́n fẹ́ wọn dábàá wọn fẹ́ wọ́n wá padà sí Mádínà. ìwà padà wọ Mádínà wọn
ọdún mi tí wọ́n fi wà lọ ìjọ tí wọ́n wà ní Udebia àwọn 4,000 ni wọ́n ń jọ náà àmọ́ gbàtí ọdún tí ń bọ̀ tí wọ́n fi padà lọ Madina wọ́n ti lẹ́gbẹ̀rún 10,000 kí là nábì ṣe tí ó fi tọ́ gbogbo tí wọ́n fẹ́ tá nábì ṣe gbogbo tí wọ́n fẹ́ fún wọn ìtò ṣe ní pé ń jọ náà tó bá lóun ọgbà wọ́n pa àwọn èèyàn lọ rẹpẹtẹ tá nábì lọ́rùn nínú àwọn tá nábì kó dání àwọn kan bẹ Mákà tí gbàgbọ́ ń bẹ ní ọkàn wọn tí Ọlọ́run sọ fún wọn ní Suratul Fatih náà ní fàdé Muhammad sallallahu alaihi wasallam pé èmi Ọlọ́run ni mo kó ọwọ́ walladhi kaffa aydiyahum ankum wa aydiyakum anhum bi batni Makkah min ba'di an asbarakum alayhi wa kana Allahu bima ta'maluna basira humul ladina kafaru wa saddukum anil masjidil haram والهدي معكوفا أن يبلغ معه ولولا رجال مؤمنون ولولا رجال مؤمنون àwọn tí ẹ bá kọ́lá àwọn tí wọ́n jẹ́ múmi nínú wọn tí wọ́n bẹ ní Mákà. wa nisa'un mu'minatun. àwọn mùmínà náà ń bẹ lóbìnrin tí wọ́n bẹ ní Mákà. lam ta'lamu. ẹ yóò sì mọ̀ wá. àmọ́ wọ́n fi àní ìsìláàmù ti wà nínú jìdòjìdò ọkùnrin àmọ́ wọ́n fi àwọn mọ́sàmọ́ ní jàmbá. lam ta'lamu an tatawu fatusibakum minhum marratun bighayri ilmin. ọlọ́ni tó ẹgbẹ́ wọn Mákà lọ́dún ni tó apá Ànábì tẹ̀lé tẹ̀yìn sàábà ni ó lẹ́ tẹ̀ wọ́n mọ́lẹ̀ láyé mà ẹ ṣe wọn lọ́sẹ̀ láyé mà tẹ́yìn náà wàá dèèyàn ẹ̀yẹ́ lọ́dọ̀ wọn pé àṣẹ ẹ̀ tiẹ̀ dá. yudkhil Allahu bi rahmatihi man yasha. ọlọ́ni mo ṣe bẹ́ẹ̀ kí ìfìdí máa tí mo bá fẹ́ wọnú kẹ́mi. Ànábì padà pípadà tó padà ń gbàjọ́ padà lọ́dún kejì mùsùlùmí ti pọ̀. Ramata Nabi Ramata Nabi Yorahama. Òun yóò fi lè sọ pé dandan àtàlá ìjẹ́lẹ̀ ní líle tọ́lọ̀ ti pàṣẹ tẹ́lẹ̀ yìí pé. Yàkúntà bá zọ́ngá lẹ́zọ̀l kọ́lbì lànà. Ànábì wa padà wọ Mákà. Islam wa gbòòrò. Islam wa gbòòrò tán. Ànábì wa ń bá Islam lọ lẹ́wẹ́wẹ́. ń bá Islam lọ lẹ́tẹ̀ẹ̀tò. tó apá Ànábì wa tó tá a bá tẹ̀ wá rí kankan mọ́ tá Ànábì wa fi ń jó ní kẹ̀. Màá wá jọ wá gbà kan dání. Ká Ànábì o tó dé, ó ní ìṣesí tọ́lọ́hún lò. Àwọn ìṣọ́lọ́hún ń lò mọ́ afẹ́ kà fún ọ yìí. Ọlọ́run nínú ìṣesí tí ń lò kó tó dé torí sífà mẹ́ta ni. Sífàtù jàláàdì Ọlọ́run ló ní. Sífàtù jàmáàdì Ọlọ́run ló ní. Sífàtù kàmáàdì Ọlọ́run ló ní. Sífàtù jàláàdì yìí ṣe mo ti fẹ́ nìkún ò lè bá mi sọ̀rọ̀. Àwọn ìṣesí tọ́lọ́run ló ká Ànábì tó dé nù. Ọlọ́run ní kó tó dé iṣẹ́ mi máa ń ṣe. Wàkúlẹ̀ ní àkásì náà bí sẹ́ńbì. Ọlọ́run lẹ́nu kọ̀ọ̀kan nu wọn la gbá mú pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀. فمنهم من أرسلنا عليه حاصبا. bẹ́ẹ̀ni wọn arsalna alayhi. حاصبا. sọ pé atẹ́gùn la fi pamọ́ rẹ̀. ومنهم من أكسته الصيحة. ọlọ́run bẹ́ẹ̀ni wọn sọ pé igbe la fi pamọ́ rẹ̀. ومنهم من كسفنا به الأرض. ọlọ́run bẹ́ẹ̀ni wọn sọ pé akálẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ni. ومنهم من أغرقنا. ọlọ́run bẹ́ẹ̀ni wọn sọ pé àtẹ̀wọ́n rì mí. وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. ọlọ́run ní àṣàdédé bò wọ́n sí. iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ṣe ni wọ́n gbẹ̀san. àwọn tó le báyìí lọ́wọ́ ṣe ká Ànábì tó bàtà Ànábì wa dé fúnra Ànábì lọ́wọ́ abéèlì wa dé ọ̀nà ìbúdọ́gba abéèlì wa Ànábì lọ́wọ́ adájú kọ́ lọ́hún. Rabbana la tu'akhizna in nasina aw aghdana. olùwọ́ lọ́hún látọ̀ àìsínà má gbà wá mú má bọ́ ṣe gbà wọ́n tàná mú. ìnàsínà àgbàgbé ni àwọn àtọ́ná àbáṣe mistake ni. Rabbana wala tahmil alayna isran kama hamaltahu ala alladhina
من قبلنا لا تحملنا إسرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. lágbára nínú àwọn àrà tó lọ́n ti dánú báwọn bá ní Israẹli bá ṣe Ọlọ́run tínú wa bí tí wọ́n bá láwọn ṣe táwọn afẹ́ túbọ̀ Ọlọ́run ní wọn gbọ́ kí lẹ wá fẹ́ Ọlọ́run ní ma para yín ẹjọ́ mọ̀ wá sàn ọba tí ò ní mú jẹ tẹ́jẹ̀ bá wá sàn títí Ọlọ́run ló tó Ànábì wa sọ fọ́lọ́run pé ìwé èyí tó ṣe fáwọn ará wa níta ní lágbára iná ìsìlánkà malta wàlá lẹ́dínà min qablina. màlátọ́ kátàlá. màlátọ́ kọ́tọ́lá bí. níta ní lágbára ìwà Ànábì ò gbọdọ̀ ṣe fún wa Ànábì ló wá béèrè nǹkan mẹ́ta lọ́dọ̀ Ọlọ́run. wàfọ̀ọ́nà forgiveness fún Ọlọ́run mójúkó wọn bá bá ṣe ọ́. wàkìfìrí lànà. Ekfir lana foríjì wa. Wàrhamna. Wàrhamna kẹwa. Anta maulana. Wọ́n bá lọ bá wa. Fansurina alal qawmil kafirin. Ànábì ló béèrè ìkẹyìn. Lẹ́yìn ìgbà tó wò fi ọwọ́ rẹ̀ jẹ wá, kò tún wá rán lọ́run sí wa pé kó fìyà jẹ wá. Ìtàn Ànábì fi dúró ní kẹ́jú gbogbo tí ń jẹ́ Ànábì Ọlọ́run ọba lọ́run. Ànábì ò fi ìyàtọ̀ sí wa látọ̀wá rẹ̀ káyipò ń lọ́ba béèrè ìyà a sì wù àyà fún àmọ́ kò béèrè kò tún wá fọlọ́hún lẹ̀ ìpè jẹ wọ́n yà tó lọ́lọ́hún ní ìṣesí kan tí ẹ bá mọ̀ ṣe Ọlọ́hun ó rí pé ńgbà tí Ànábì Nuhu tó bẹ̀rẹ̀ sí ní rojọ́ fọlọ́hún àwọn ẹjọ́ tó rò bá mi ro díẹ̀ ní ẹjọ́ Nuhu. رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب إنهم عصوني واتبعوا ما لم يزدهم ماله وولده إلا خسارا. Mátìláwọ̀ àyà yẹn ó ní wọ Ọlọ́run iná àwọn àsáwọ́ní. ọ̀pẹ wọn ṣe Ọlọ́run ó ní wọ́n ṣẹ̀ mí ọlọ́lọ́dẹ abẹ tí wọ́n ṣẹ̀ kí wàá nìdí ẹsẹ̀ ó wá kà dí ẹsẹ̀ fọlọ́run ó wá kà kí lọ́fẹ́. Máàlámù ẹ̀sìn dín ó máa lò ó wá wá ládùn ìlà kàsára. Wàmákàrú màkìrà bùbá. ọ̀rọ̀ ẹjọ́ náà fọlọ́run ìgbà tó rò fọlọ́run ìjà Núhù lọ́lọ́wọ́ ọba gbé bí tí mo ń lọ nù ìjà Nábì Ibrahima lọ́lọ́wọ́ ọba gbé Ibrahima lọ́rọ́ Ọlọ́run sáwọn àjọ ẹ̀ Ọlọ́run ní ọbẹ̀ mi sẹ́ni o kò sì bàjẹ́ bẹ́ẹ̀ wá làwọn kọ̀ọ̀kan Ànábì ọ̀rọ̀ Ọlọ́run sí wa láì dáa kó béèrè fún wa pé ọ̀yà jẹ wọ́n yà wọ́n nínú abudulayi Ànábì dùn ní Tọ́ífà ẹni bá máa dì sí Tọ́ífà tòun tí bẹ́ẹ̀ bó ṣe ṣe tó bá Ànábì ṣe ń sákúwá fọlọ́run tí ń sunkún tó ìdá Ànábì yìí fọlọ́run náà ní pé wọn ò mọ̀ ní. Ọlọ́run àdìgọ́ mi báyìí láyà lámú. Ànábì tún ti sẹ́ lọ pé tí Ọlọ́run ọbọ̀ bá ti bínú gbogbo èyí tí wọ́n ń ṣe yóò wọ́n owó bẹ̀. Ìkẹta Ànábì níwùú ti pọ̀ jù àtàtà fúnjọ́tà Ànábì fẹ́ dákẹ́ sallallahu alaihi wasallam tá Ànábì lọ sáré kìámà. Gbogbo Ànábì Ọlọ́run ló ní da'watun mustajab. Àmọ́ Ànábì Muhammad Ọlọ́run sọ fún pé béèrè báwọn aṣáájú rẹ̀ ṣe béèrè. Ànábì jẹ́ ìyá wọn náà Ànábì ṣe tó fẹ́ kú Ọlọ́run ò ní béèrè oníkè ìyá wọn wá níjọ́ tó fẹ́ dákẹ́ ohun Ànábì ò dákẹ́ mọ́ Nana Fatima wọn wá ní kó gbé etí sí Ànábì lẹ́nu bọ́yá àgbọ̀ntún wọn náà rí wọn tó Ànábì pakú náà ní umati àwọn àjọ mi o àwọn àlùmọ́ mi o àwọn àlùmọ́ mi o fa ẹ̀mí sì fi bọ́ lára ẹ̀ ní tìtorí àánú tó ní
tó bá dijọ́ pé dàrí kíámà gbogbo ànábì kọ̀ọ̀kan ni wọ́n lọ bá tóra ní Muhammad sallallahu alaihi wa sallam òun ni alukurani rifasi pé akíní sọlá dalilu kì samsi lágàsà lẹ́lẹ́ wa Qur'an al-fajri inna Qur'an al-fajri kana wa min al-layli fatahajjal bihi nafilatan laka aya bi ataka rabbuka maqaman mahmuda. òun dàbí alukurani rifasi ipe kírun. akimi salata liduluki shamsi lagazaki layli. ó ní láti gbà tóòrùn bá ti yọ tóòrùn ó fi wọ̀ òòrùn yíyọ àtòòrùn wọ̀ irun mẹ́rin wọ́n dàpọ̀ síbẹ̀ kò sẹ́yọ̀ kan bẹ́ẹ̀. wa Qur'an al-fajr. alásàrì magari ìṣáì òun ló wà ní ọ̀ndà. liduluki shamsi lagazaki layli. àmọ́ Qur'an al-fajari. Qur'an al-fajri inna Qur'an al-fajri kana mashhuda. àyílẹ̀ àwọn náà màláíkà máa ń dé tí wọ́n wá gbà wọ́n wá dún wọ́n gbà lásàrì wọ́n dún wọ́n gbà magari wọ́n dún wọ́n gbà ìṣáì tí wọ́n bá kí tí wọ́n gbà ìṣáì tán wọ́n wá ní lọ wọ́n á dún dá ṣùbà tí wọ́n bá gbà ṣùbà tán wọ́n wá lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ bá dún wọ́n léèrè pé eré ìṣẹ́jú wo lẹ bá wọ́n kírun lọ́wọ́ ìgbẹ́ ẹdẹ́rẹ́ kí wọ́n ṣe wọ́n kírun lọ́wọ́ eré kílẹ̀ fi wọ́n lẹ̀ sí wọ́n kírun lọ́wọ́ torí pé àṣùbà yẹn tá a kì lójú wọn tó lọ òun ni Qur'an al-fajri. inna Qur'an al-fajri kana mashhuda. ọlọ́run tó bá wá parí iṣẹ́ ọ̀sán ó wá kú sí òru. wa min al-layli tó bá dé òru. fatahajjad bihi nafilatan laka. àwọn kù náfìlà tó máa mú wa náfìlà tá lákà àwọn oníṣàádù lọ́wọ́ ajóyè wa pé lákà yẹn náfìlà tà nẹ́bí 50 raka ni nítorí káfù bẹ́ẹ̀ ń jẹ́ 20 lámù bẹ́ẹ̀ ń jẹ́ 30 àṣẹ náfìlà tá lákà àádọ́ta raka ní tiẹ̀. àṣà ayé bí àtàkàrọ̀ fún kámọ̀kọ́ máa wà mú dá. ọlọ́run ní kó ọ̀pá yẹn ni àwa fún ọ ní makama mahmuda tí wàá ní makama mahmuda wa ní asifa ìsìpẹ̀ tó lọ́wọ́ fún anabi jọ pé dàrí kíámà tí anabi ọlọ́run kan ìyẹn lọ́ba mi wò mọ́ra mú mi nì. Akramakumullah. ìsìpẹ̀ tí anabi ọlọ́run ọba kan tí ọ̀lẹ́tọ̀ sí gbogbo anabi ọlọ́run ìsìpẹ̀ ni anabi nìkan wọn ló ní kò sọ anabi náà tí ọba pín bẹ́ẹ̀. òun ní fi jásí pé tó wájú ọ̀gbìn kíámà ìsìpẹ́ ni òun ni wọ́n gbé wá tí wọ́n sọ yìí pé bá mi fọ̀rọ̀ yẹn rádìó ọ̀pọ̀ ẹ̀ torí àṣùbà ìsìpẹ́ yẹn ni wọ́n sọ pé wájú ọ̀gbìn kíámà kí ni wí. Ulubadun nasi libadin aleikum bi Adama alayhi salam. wọ́n ní ẹ̀sọ́ lọ́dọ̀ ànábì Adama. Fayatuna Adama. wọ́n bá dọ́dọ̀ ànábì Adama. Fayakuluna lahu anta abul bashari. wọ́n ní wà Adama wọ́n ní bàbá bara. Kalakallahu walakokallahu ta'ala biyadi. nínú àpárí tọ́lọ̀ ń ṣe fún ọwọ́ rẹ̀ ló fi jẹ. Wa nafaha fika min ruhihi. ó tún wá fẹ́mi tí ọ̀la kó dé yàn. Wa amara al-malaikata yasjudu ní laka. àpàdé kó ṣe fún ọ oníkà màláìkà kí wọ́n forí balẹ̀ fún ọ. Fasajadu laka ishfa'lana ila rabbina. tó bàbá níbẹ̀ ní Ádámà wá sí pẹ̀ wá lọ sọ́dọ̀ Ọlọ́run lónìí. Ala mananu fi. tó yóò lò wù sẹ́ẹ̀mẹ́rin tó wà ní òun náà ní ọdún lónìí. Fayaqulu lahu Adamu alayhi salamu inna rabbi qad ghadiba al-yawma ghadiban shadidan. Ádámù ní sẹ́bọ̀ òun náà ń bẹ ní Ọlọ́run bínú sí tó lé jáde láti jẹ́ náà. òun náà lẹ́jọ́ òun ní kéèsì lónìí wájú Ọlọ́run. ní wọ́n bá kó lọ́dọ̀ Ádámà. Wasabu ila Nuhi. wọ́n kọjá sọ́dọ̀ Núhù. Qalu wọ́n sọ pé rẹ̀ Núhù. ya Nuhu. wọ́n ní ànábì Núhù. Anta wa rusuli ila lil ardi. Wa qad sammaka Allahu abdan shakura. ìwọ làkọ́kọ́ òjíṣẹ́ lórí Ọlọ́run sì sọ ló kọ ó lẹ́rú tí dúpẹ́ ni ọ́. Isfalana ila rabbika. wà
náà wá sí pẹ̀ wá lónìí. ألا ترى ما نحن فيه اليوم ọkùnrin bá ṣe wà yìí wọnú. فيقولون لهم wọ́n wá sọ báyìí fún wa pé. إن ربي قد غضب اليوم غضبا لم يغضب قبله ومثله ولا يغضب مثله بعده ó ní lónìí. òun ọmọ bó. أو قد كانت لي دعوة دعوتها على قومي نفسي نفسي. òun ọmọ bóun ti fẹ́ ṣe lónìí wájú ọlọ́run dúró òun ní àṣepẹ̀ láwọn àjọ òun ọlọ́run ọ̀ràn òun ló ra àmọ́ bóun ó ṣe jẹ́jọ́ lónìí wọ̀ mọ́. أبو إلى غيري ìjọba kò lọ́dọ̀ ní ìwò tó lọ bá nẹ́bí mi. وذهبوا إلى إبراهيم خليل الله. Musa wọn lọ́dọ̀ Isa bí wọ́n bá lọ́dọ̀ gbogbo wọn Isa ló rí wí yóò ní wọ́n pè wú lọ́lọ́run tọ́lọ́ ń sì fi alókésà kàn wọ́n kí lòun mọ̀ tó wọ́n bá lónìí bí wọ́n lọ́dọ̀ Dáúdà yóò rí wí bí wọ́n lọ́dọ̀ Yusufu yóò rí wí gbogbo àpapọ̀ tó kún bẹ́ẹ̀ ẹja lọ ọ̀dọ̀ ẹni tó gbà wá. اذهبوا إلى محمد. wọ́n wá lọ sọ́dọ̀ Ànábì wa Muhammad. يأتوني أنا محمد. ní a bá lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ويقولون يا محمد. wọ́n wá sálámàtì Ànábì wa nílẹ̀ Ànábì aláyé lọ́run. أنت رسول الله. òjíṣẹ́ Ọlọ́run ọba ní ọ́. خاتم النبيين. وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر. اشفع لنا إلى ربك ألا ترى ما نحن فيه اليوم. فانطلق الرسول فأتى تحت العرش. Ànábì wa dìde sallallahu alaihi wasallam tó bá dìde Ànábì wa lọ sábẹ́ àlàáràsí Ọlọ́run tó bá dábẹ́ àlàáràsí Ọlọ́run yóò wá forí balẹ̀ tó bá forí balẹ̀ waqa'u sajidan li rabbi. yóò mọ̀ wá pè Ọlọ́run tó bá bẹ̀rẹ̀ sí ní pè Ọlọ́run wa ní mìlákẹ́ lọ bá kí ló fẹ́ yóò ládéhùn tó níyì ni. Kíládéhùn náà ìtẹ́ ní ìbéèrè tí mo ní kè yá ẹni nù tọrọ kémi náà tọrọ mo ní kè yá ẹni Musa tọrọ ẹni tọrọ mo ní èyá ẹni Isa tọrọ ẹni tọrọ mo ní èyá òní yìí ni mo fẹ́ béèrè Ọlọ́run ó ní sílímà sí ìta béèrè ń tọ́ fẹ́ gbogbo ń tọ́ bá béèrè láwọn. nígbà máa tẹ̀rí ìjọba àṣà àtọ̀wù náà. gbogbo ń tọ́ bá béèrè pátápátá Ọlọ́run ní béèrè lónìí àfọ̀. Ànábì wa gbójú òkè yóò ya Rabb ìwọ Ọlọ́run o Ọlọ́run ní kí ló fẹ́ yóò ní ummati àwọn àlùmọ mi ni ọdún sàdéhùn fún ibò ní ṣe tí ó gbà mí ní jẹ́ lára wọn ṣàánú wọn Ọlọ́run lọ ya gbogbo wọn pátápátá bó ti kọ́. Thumma yuqalu ya Muhammad kili min ummatika ma la hisaba alayhi min al-babil mani min abwabil jannati. fún àwọn àlùmọ̀ rẹ èyí ó bá wọ̀ nù ojú ọ̀nà àlìjánà lọ tí wọ́n bọ̀ kí wọ́n máa wọ̀ ọ́. àwọn ṣùkà ònàsí bí màá sí wà dálíkà min al-abwabi. Thumma qala. tó bá bá wà àlùmọ̀ tán Ànábì tún wá sọ pé. والذي نفسي بيدي إن بين المصراعين من مصاري الجنة كما بين مكة وهمير كما بين مكة وبصرى. yóò wá péjọ Musa àpéjọ Isa àpéjọ Nuhu àpéjọ Anabi Ibrahim yóò péjọ Anabi kọ̀ọ̀kan òun náà kó ogun ọ̀wà jẹ́nà pé wọ́n lọ́hùn ò ní bínú lónìí o gbogbo wọn pátápátá mọ́tà mójú kò nínú ẹsẹ̀ wọn àdéhùn tọ́lọ̀ ti bá a ṣe wípé asan. ayẹbi asakaro bukama kọ́ ọba mahamuda. ìgbà àdìkíámà Ànábì lónìí Ànábì ó wá tọ́jú sípẹ̀ yìí fọ́mọ ẹ̀ kò tọ́jú ẹ̀ fún ìyàwó ẹ̀ kò tọ́jú ẹ̀ fara ilé ẹ̀ kankan àwa àlùmọ̀ tí ọmọ wa rí ọmọnì òbí wa ọsàn wa títí gbà tí bẹ láyé ọkẹ wa títí gbà tí bẹ láyé Ànábì tún lọ tán tún kẹ wa Ànábì ní àyàtì. khairun lakum. wa mamati. khairun lakum.
anabi ní ìgbésí ayé mi ti ń bẹ láàrin yìí òre mi jẹ fún yín bóun bá kó bẹ́ẹ̀ tó tún máa yóò jòrè nítorí sẹ́yìn ọ̀dọ̀ òun náà wọ́n darí ẹ̀ wá èyí tóun bá tó bá kú díẹ̀ káàtó owó tún dìde lọ́dọ̀ ọlọ́run náà ni owó tún dìde máa nàró wọn lọ kàn nínú àwọn àròbíyù ó lóun lọ sí maka òun wá rí lárúbáwá kan ní Madina àsìbági ọlọ́run wa dábàá kan Madina ọwọ́ adé brọ́dà anabi ọlọ́run wa ń sọ fún anabi báyìí pé. sami'tu ọlọ́run gbọ́. qala Allahi ta'ala walaw annahum izzalamu anfusahum ja'uka fastaghfirullaha wastakbara lahumur rasulu lawajadullaha tawwaban rahima. ọlọ́run gbọ́ tọ́lọ̀ ń sọ fún rẹ̀ anabi yìí pé táwọn bá ti ṣẹ̀ tí wọ́n bá ṣàbòsí ẹ̀fẹ̀ ọ̀ṣàbòsí àbọ̀ ọ̀sẹ̀ ní jáwúkà tí wọ́n bá fi dé wá bàrẹ̀ ànábì. wastaghfirullah. wọ́n wá istighfaru wọ́n ṣe istighfaru fúnra wọn. wastaghfara lahumur rasulu. ọlọ́run àti wọn bá ń wá àforíjì lọ́dọ̀ ọlọ́run. wajadullaha tawwaban. bẹ́ẹ̀ kánà lọ́dọ̀ wọn jẹ́wọ́ gbà wọ́n. olóhùn dé òun wá gbọ́ òun jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ òun fúnra ànábì. òun fẹ́ kó ọba òun dìde béèrè àforíjì lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ yọ́sùn kó foríjì. ó ní ní dábàá ìbáyìí padà lọ́ba lọ òun bá mú un lọ tìbáàgì ló mú un lọ ó ní bí òun ti ń sùn lòun bá sì ń tà nábì sọ yìí pé lọ sọ fún arákùnrin ní pé ọlọ́run ọba ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí lọ́la tèmi ànábì. ayé àwọn istimuraru wátàjáde bí ni ó ṣiṣẹ́ lójú ayé ànábì ànábì kú tán ó ṣiṣẹ́ ànábì la tó jẹ tó tà ń bẹ láyé ń ṣiṣẹ́ ìwòsàn ànábì tún lọ tán ń tún ṣiṣẹ́ ìwòsàn kò sẹ́ni tó níbẹ̀ náà àwọn ànábì ọlọ́run. ìkẹta ànábì jẹ́ Nabi yorahama. ló jẹ́ pé ìkẹ́ẹ̀nì ẹni tó wá kí atọ́sà ni wa káwa ní àmọ́rírì rẹ̀ káwọn kọ́ wa ní àṣejù sáàtì ṣètò agbọ́dọ̀ mọ rírì ànábì. mini hukukil Mustafa aliburatu fi mahabbatihi. nínú wọ́tá funu ìfúrọ́tù fi mahabbatihi. gáàsà ṣe dùnú fẹ́ nínú wọ́tá agbọ́dọ̀ fún ànábì ni nítorí ẹnì kò lè mú mi tẹ́ni tó gbódò ẹnì kò lè fẹ́ ànábì tó ọlọ́run ànábì ọlọ́run lọ́mọ bọ́rọ̀ ànábì ṣe ń ṣe nǹkan ṣẹ́dá kan tọ́ ma tọ́ba omi ṣe bá gbogbo ànábì ọlọ́run ọba lò bọ́ba níbi ànábì yìí pẹ́ lẹ̀ ni mọ àwọn gbogbo bọ́lá ń ṣe ń bá ànábì kọ̀ọ̀kan sọ̀rọ̀ bọ́lá bá fẹ́ pè wọ́n yá onídàáwò yóò lò fún wọn. ya Dáúdà. nídàáwò yẹn sì ní òun ní alamọ́tìrì nkar ìtàkìrì yàrá ẹni wọn bá ti yàwó àlàdì wọn ò fà pálẹ̀ kankan fún àníyá Dáúdà ìyájà àlìkà jàlá khalifatan fil ardi fakum bayna nasi bil haqqi. tí o jù bẹ́ẹ̀ lọ. wàyà Ádámù. tọ́ba lọ́dọ̀ Ádámà. ìsìnkú anta wa zawjukal jannata. tọ́ba lọ́dọ̀ Ibrahima. wanadaynahu ya Ibrahima qad saddaqta. àbí kọ́ lọ pé ya Ibrahima àrídì. ani hadha ya Ibrahima anridi ani hadha wastaghfir li zambika. tọ́ba lọ́dọ̀ Ànábì Yusufu. tọ́ba lọ́dọ̀ Nuhu ya Nuhu. ubiti bisalami minna wa barakatin alayka wa ala umamin mamaka. ya Musa ìní àgbàfẹ́ túká. alannasi birisalati wa bikalami. tọ́ba lọ́dọ̀ Isa ni ya Isa bunu Mariama. anta qulta linnasi ittakhizuni wa ummiya ilahin min dunillahi. bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wọn. bó bá dọ́dọ̀ Ànábì Israẹli tí ó fi lo yá fún aniya ayọ̀ amúdàsí. ya ayyuhal mudaththiru aniya ayọ̀ amúdàsí. ya ayyuhal muzammilu qumil layla illa qalila. ọba dé kò ní jọ́ ní aniya ayọ̀ ar-rasul. maliki ma unzila ilayka. ọlọ́wọ́ ní dájú kó Ànábì bó ṣe dájú kó wọn kọ́ kà pé ságádá. kódà ńjọ́ tí ọfẹ́ ní ọlọ́run dára tá Ànábì ṣe tá ní pẹ̀lú àwọn alárúbáwá ṣé afọ́jú wa dé tó wá bá Ànábì tá Ànábì ò tètè yá sí tó ẹ̀fọ́ kan náà Ànábì ọlọ́run ọjà gbé mọ́ ni.
irú èyí tó sọ fún yàyà pé wú sí. yàyà kùsìlì kìtà bàbí kú wá tí. wá àti náà okùnmọ̀ sọ bí yà. ọlọ́run ọkọ̀ wa mú tó fẹ́ sọ. ọwọ́ ni àbáta. àbáṣà wa ta wà lá. àjà àwòlé àmà. ìtọ́ yẹ kó wí ni pé àbáṣà wọ́tà wà lẹ́yìn. dọ̀míìrù mọ́ àtọ́bù. wọ́n á lọ lo dọ̀míìrù gáyì pé wọ́n kálá. wàtà wà lá. wọ́n yẹ̀yìn padà. àjà àwòlé àmà. nígbà tákọ́jú dé wa bá wọn lànàbí tó mọ̀ pé ẹdún òun ọ̀rọ̀ yìí ti wọ̀ wá. kò fèsì ẹ̀ direct bó ṣe fèsì àwọn ànábì ọlọ́run lókù ọ̀dàpọ̀ ànábì ó tóbi lọ́wọ́ ọlọ́run. kò sí ànábì tọ́lọ́run sọ fún wa yìí pé ẹ gbọ́dọ̀ fẹ́yàwó ẹ̀ ànábì nìkan ni. ànábì yóò bílí mu'minina min anfusihim wa síwájú ummahatuhum. ànábì ọlọ́run kàmá tọ́lọ́run sọ fún wa ànábì nìkan lọ́lọ́run sọ fún wa bẹ́ẹ̀. inú àpọ́nlé tọ́lọ́run ẹni ọlọ́run fún rẹ̀ wá pọ́nlé tọ́lọ́run wá pàtàkì tàwádà wa. ara ní ẹbí ọlọ́run ká tọ́lọ́run sá sàlátù fún tó sì ní káwọ́ ọmọ ṣe fún. ànábì kan lọ́jà àmọ̀ yìí tọ́lọ́run sá sàlátù kan fún ànábì Ibrahim ọlọ́run ọ̀sọ́ sí Kùránì. ànábì ló ní kà máa ń sọ lẹ́yìntà. àmọ́rọ́ sàlátù náà àmọ́ lọ́n jó yẹ wa pé náà dáhà màláíkàtà sọ́dún náà lànàbí. ya ayyuhalladhina amanu. sallu alayhi wa sallimu taslima. ẹ̀rẹ́ náà wá pálí báyìí àfi ká pọ́nlé toró òun náà ni ọba àjọ sì pẹ̀ wá ọlọ́mọsá jẹ́ ànábì oṣù pèmí àtiwọ́ náà o. àmín. ọlọ́run jẹ́ ànábì oṣù pẹ̀ wá o. ọlọ́run jẹ́ ànábì oṣù pẹ̀ wá. ọlọ́run jẹ́ ànábì oṣù pẹ̀ wá o. ọlọ́run jẹ́ ànábì oṣù pẹ̀ wá. ọlọ́run ànábì kó gbàdúrà wa o. kọ́ ọlọ́run ànábì kó gbàdúrà wa. kó gbàdúrà onílé. kó gbàdúrà àlejò. kó gbàdúrà ọmọ kékeré. kó gbàdúrà àgbàlagbà. àdó ọkùnrin. àdó obìnrin. arìnrìn-àjò onú wa. ọlọ́run gbàdúrà wa. gbogbo ẹni ara nì. ọlọ́run ṣe dẹ́kun fún. ẹni ara owó nì. ẹni ara ọmọ nì. ẹni ara àlàáfíà nì. ọlọ́run ṣe dẹ́kun fún. alibarika ọlá ẹni ọlọ́run. gbogbo ẹni ẹ̀jẹ̀ kò sí ọlọ́run bá a sẹ́yìn. ẹni tí ò jẹ́ ọlọ́run mọ́jẹ́ ọ jẹ́ ọlọ́run ẹni ọlọ́run ọlọ́run àfa fàyàbalẹ̀ tọ̀dọ̀ rí ọlọ́run fisinu gbèsè ẹnì kọ̀ọ̀kan wa fisinu ìlú ẹnì kọ̀ọ̀kan wa alibarika ọlọ́run ẹni ọlọ́run à ń sin ọba àti lágbára mọ́ ọlọ́run mọ́jẹ́ apàdà wá sẹ̀sìn díẹ̀ kú lórí ìmánì ká kú lórí ìfẹ́ ànábì alibarika ọlọ́run ẹni ọlọ́run alibarika ọlọ́run àfa. gbogbo àwọn tí wọ́n rìn àlééfà dìó lọ́wọ́ ọlọ́nkọ́ rẹ̀ gbogbo yín lọ́wọ́ mọ́jọ́ ọ̀tán lọ́wọ́ yín ọlọ́mọjọ́ ọ̀tán lọ́wọ́ yín ájà rọ̀fíà ni sọ̀fíà ájì kẹbírù kárí gbogbo wọn bẹ́ẹ̀ ájì tákírù ọlọ́run rẹ̀ wọ́n lọ́wọ́ alájà àdíjà ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ajá rukaya ọlọ́run dúró tì wọ́n ọlọ́run Ibrahima ọlọ́run ẹni ọlọ́run alibarika ọlọ́run àfa àti musa ọlọ́run dúró tòun náà kọ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kọ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa àníyàn wọ́n ní ẹ̀dá níyàn dáadáa. آمين 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 اللهم اني اسالك بالنور مطر الشام آمين واسير مكتوب آمين يا رب يا الله يا ولي يا رب يا رحمن آمين اسالك الا تسوي ولا بعذاب النار يا رب العالمين آمين آمين طلقتنا مجانا ارسلتنا مجانا اللهم ارزق الفقه في دين آمين سيادة في علمك كفاية في رزقك سيادة في قبل الموت وجوز على الصراط والنجاة للشر يا صفدي ولسان آمين يا آلك الموت آمين اللهم اجعل ما في قلوبنا مبالغ الى 120 آمين آمين
اللهم أرنا الحق الحق آمين وأرنا آمين قبل حي ولا آي بعده آمين ولا مثل حي دمكمايا آمين لقد سبقت كلماتنا لعبادنا المرسلين آمين لهم المنصورون وإن جدنا لهم الغالبون آمين حسبك الله ومن اتبعك من المؤمنين آمين حسبك الله ومن اتبعك من المؤمنين آمين حسبك الله ومن اتبعك من المؤمنين صلاة الفاتحة بالشيء صلاة الفاتحة آية الكرسي صلاة الفاتحة صلاة الفاتحة صلاة الفاتحة ناتينا وصلاة الفاتحة إنا أتينا صلاة الفاتحة الحاج وأبرساك Alhaji wa Abdulrasaq àtàwọn ọmọ wọn ojú àánú rẹ̀ má kà kú lára wọn. ojú àánú rẹ̀ ọlọ́mọ kà kú lára wọn tó ọ̀rọ̀ wọn bí wọ́n ti ń fẹ́ kó dáa bí wọ́n ti ń fẹ́ lọ ọlọ́run dàbò rẹ̀ bọ̀ wọ́n ọlọ́run Ibrahim ọlọ́run Nabi Muhammad ọlọ́run Nabi Muhammad Salatul Fati. Àmín. Gbogbo àwọn jama wa pátápátá. Gbogbo àwọn jama wa pátápátá. Àti wa bayan. Àti àbá bayan. Àti àfáwà abéri. Àti àfáwà abéri. Ọlọ́run dúró tì. Ọlọ́run bá wa pẹ̀lú yín. Ọlọ́run bá wa pẹ̀lú yín. Ọlọ́run dúró tì yín pẹ̀lú yín. Ọlọ́run dúró tì yín pẹ̀lú yín. Kún yín. Kún yín. Kún yín tó ti kún yín. Kún yín tó ti kún yín. Ọlọ́run dálẹ̀ fún yín lọ́jà. Gbogbo wọn lọ dálẹ̀ fún yín lọ́jà. Ọlọ́run má jẹ́ ó tú. Salatul Fati. Àbálẹ̀ tó kù báyìí. Bàbá wa Gbàyílọ́lá àwọn ni wọ́n ṣe àdúrà. Táàbì máa wá lọ. Ànábì ni ọgbà mi gbà náà mi tó bá dàlà ìrà o. Ànábì ni ọgbà mi gbàrà mi mo bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbẹ̀bí mi tó bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbẹ̀bí mi mo bá dàlà ìrà. Dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbẹ̀bí mi mo bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbà fà mí tó bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbà mi mo bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbọ̀ máa kéwù mi tó bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbọ̀mọ̀ kéwù mi mo bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbàjọ mi tó bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbàjọ mi mo bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbàjọ mi tó bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbàjọ mi mo bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi bolùfẹ́ mi tó bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi bolùfẹ́ mi tó bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbọmọ kéwù mi tó bá dàlà ìrà. Ànábì ni ọgbà mi gbọmọ kéwù mi mo bá dàlà ìrà. àbí àmà kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Oríṣẹ́ ńlá bí a máa bọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Oríṣẹ́ ńlá. Láìlá Suleiman bàbá gbogbo. Láìlá Suleiman bàbá gbogbo wa. This road. Olùbá òkè yá ìdá ìlú. Olóńnà. Ilé ọmọ àwọn àwìn rẹ̀ kàwé.